lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ kẹfà nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, the 6th of October 2005, ó ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe igbákejì ààrẹ láàrin ọdún 1999 sọdún 2007 tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láàrin ọdún 2019 àti ọdún 2023. Alhaji Atiku Abubakar iná sọ nípa ẹ̀ inú máa ṣàbẹ̀wò sí ọ̀kan pàtàkì lára àwọn olóyè àti ògbónágbòǹgbò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún Tinja Creech, tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn olóṣèlú ni wọ́n ti ń wòye pé kí ni ìpàdé ajá àtẹkùn, kí ni Atiku kí ló lọ ń ṣe ní ilé Tinja Creech tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olóyè ẹgbẹ́ òṣèlú APC, tó sì tó jẹ́ pé níṣe ni wọ́n ń sọ̀rọ̀ wípé àbí Tinja Creech òun náà ti fẹ́ darapọ̀ máwọn Atiku àti ẹgbẹ́ òṣèlú alátakò ADC tí wọ́n fẹ́ lò láti fi lé Tinubu ni. Ṣùgbọ́n ìdí tí Atiku Abubakar tó fi ṣàbẹ̀wò sí Tinja Creech, àṣírí ẹ̀ náà ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. ẹ rántí pé bá máa ń sọ̀rọ̀ àwọn olóyè náà ẹgbẹ́ òṣèlú APC ọ̀kan pàtàkì ní Tinja Creech, bó tilẹ̀ jẹ́ pé Tinja Creech èèyàn lè sọ pé bóyá ó ní àwọn èrò lẹ́yìn ní ẹsẹ̀ kúkú ìyẹn grassroots followers, ṣùgbọ́n ohun kan tí wọ́n mọ̀ fún ni pé ìyálàyà owó wà lọ́wọ́ ẹ̀, ó sì máa ń fi owó ti ẹgbẹ́ òṣèlú ẹ̀ àti àwọn olóṣèlú máa ń fowó tì wọ́n lẹ́yìn lásìkò ètò ìdìbò abẹ́lé ààrẹ ti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2022. Tinja Creech náà wà lára àwọn tó díje du ipò tíkẹ́ẹ̀tì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n tó padà juwọ́ sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó padà gba tíkẹ́ẹ̀tì náà. ṣá o, bí àwọn èèyàn bó ṣe wá rí Atiku Abubakar tí ìgbàgbọ́ wà pé ó tún ti ń múra láti díje du ipò ààrẹ lọ́dún 2027, bí wọ́n ṣe wá rí nílé Tinja Creech ní ìlú Àbújá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ pé àbí Tinja Creech ó ti fẹ́ kúrò lẹ́yìn Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lọ sọ́dọ̀ Atiku àti ẹgbẹ́ òṣèlú ADC tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kán padà sọ̀rọ̀ òṣèlú nínú àbẹ̀wò náà, ṣùgbọ́n ọ̀tọ̀ inú tó ó gbé Atiku lọ sílé Tinja Creech ní inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ẹni tó dàbí bàbá fún Tinja Creech jẹ́ àbúrò bàbá ẹ̀ ìyẹn ọ̀mọ̀wé Harrison Tiger ìlú jáde láyè. eléyìí sì ni Atiku Abubakar ìlú wò pé kó ń lọ kí Tinja Creech sí, tí kì í ṣe pé bóyá ó lọ bá a sọ̀rọ̀ pé kó máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC, bó ti dẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n sọ̀rọ̀ òṣèlú náà. Bákan náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano ìyẹn sẹ́nitọ̀ Robby Musa Kwankwaso, ìlú náà ló ṣàbẹ̀wò sí Tinja Creech tó sì jẹ́ pé òun náà lòun wá bá a kẹ́dùn ikú àbúrò bàbá ẹ̀ ìyẹn ọ̀mọ̀wé Harrison Tiger.